ẹ dákun ẹ ṣàánú mi ẹ wò mí ṣe bẹ́ẹ̀ iná mọ̀ yìí pé owó tà fi ra abọ́ méje tẹ́lẹ̀ ìlà fi ra abọ́ kan nísìnyí ẹ jọ ẹ dákun ọ̀nà ẹ tà fún mi pàápàá jùlọ abọ́ kan tí mo rà lánàá ajá mọ́ra wa lọ́wọ́ ni ṣe bẹ́ẹ̀ iná mọ̀ yìí pé kí ìsabọ́ kan là á mọ́ rà mo tún wá rà lánàá nísìnyí ẹ tà fún mi 2000 mo débì lónìí ẹ ní 250 ẹ ò ní parí ẹ dákun torí Ọlọ́run ojú ní lójú sànú ẹ wá mọ̀ kan ajó òdì fún mi. kò sí báyìí fẹ́ ṣe ká ju ara rẹ̀ sókè níbi àgbà ibi pẹlẹbẹ ló máa mú lọlẹ̀ wọ́n fẹ́ kí ni kò sára náà nìfẹ́ ṣe ń tàà náà ń bá làá náà ń tà ká tó yọ owó ọkọ̀ orí ẹ̀ náà láà ṣì lè ọkọ̀ táwọn 5 naira tẹ́lẹ̀ 3.5 láwọn ní ìsìn ẹ̀lẹ́ ìpínlẹ̀ táwọn àbísọ́pá fẹ́ gbé ògbé lónìí ìgbà fẹ́ ṣe orí rẹ̀ náà láti yọ mọ́ra wọn. èyí fi 2000 tó bá ti di alẹ́ tàbí òrọ̀ ọ̀la èyí fi ní 200 tó kù. ẹ ò kò ṣeé ṣe bẹ́ẹ̀ bá a ju abẹ̀rẹ̀ sókè níbi àgbà ibi pẹlẹbẹ ló máa mú lọlẹ̀ gbogbo ọjà ló wọ́n kọ́lọ́ ń ṣàánú wa. ìyá ń dà mí. ẹ̀gbọ́n náà ṣe ẹ̀yìn náà ní kéèsì yìí. ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run ẹ̀rọ sọ yín bí tó gbé ya torí èrí yín kí n tó débì. àrùn tí sọjọ́ wà ní sọ̀rọ̀ tó. ìdí sábà yà ní gbogbo ọlọ́yà ní. ẹ dákun torí Ọlọ́run àrùn wo ní sẹ́yìn o ìyá Jamiu ẹ ti wá kẹ́ran mẹ́rò. ẹgbẹ́ kìíní yìí wá èmi ló kàn. kìíní èmi ni. èmi ló kàn ọmọ wa lẹ́jọ́ ṣe. ẹ̀yin ọ̀gá fún tẹ́rí bẹ́ẹ̀ ṣe wà dẹ́ ṣẹ́ẹ̀sì wọ́n ní pé Ọlọ́run bá kẹ́rẹ́ àti wọ́n wá sí ilẹ̀kùn ọ́fíìsì president ilẹ̀ báyìí ẹ wá wọlé fojú kan ẹ dákun kí ni tẹ́sí. tó bá sílẹ̀kùnlẹ̀ tí mo ráyè wọ bẹ báyìí kí n fòyà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló ń tẹ̀lé àtàjọ ẹnu ìyá Jamiu sọra yín o ẹ̀yin náà lẹ́ ń borí léde jẹ nígbà tó ṣe pé ẹ̀yin náà lẹ́ ń tẹ̀ka fún ṣé bá pọ̀ kọ́mọ olókùn tí fi ní sí i ẹgbẹ́ mi parí ni lẹ́ ń sọ fún pé kíní ẹ bá ṣe ẹ yanu bí ẹjẹ́ mi ló pa. ẹ má bínú o. ìyá tó dé ìdìjà. àbí èmi ló kàn ní ọmọ wa lẹ́jọ́ ṣe. Babajẹ́ ìgbé àsọ́kà àwọn olóṣó náà. àwọn olóṣó náà àwọn náà ò ní bá ń sábà ìbẹ́ ni bá jẹun yóò tó jẹun kárú ní ọ̀rọ̀ ẹni kóhùn ògbó lóṣù. ẹ̀sìn ká mọ̀ fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ yìí tá a wá wá. àṣẹwò gàrí abọ́ kan 1000 owó abọ́ mẹ́wàá ìlà abọ́ kan ní ìsìn àbí wàá ṣẹ̀gbà fọ́lọ́ ìlà fẹ́ ṣe.